Ẹ káàbọ̀ sórí ètò wákàtí ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbé Ọlọ́run ga, ìyìn àti ògo fún orúkọ mímọ́ rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀ èyí tí ó fi gbé wa ró. A yìn Ọlọ́run lógo tó fún wa ní oore ọ̀fẹ́ mìíràn títí di òní lábẹ́ ètò wákàtí ìyanu. Ọpẹ́ ó yẹ Ọlọ́run. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fọpẹ́ fún, ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ojoojúmọ́, wákàtí ìṣẹ́jú ìṣẹ́jú la máa fi ọpẹ́ fún Ọlọ́run, torí pé kò sí ọba tó dàbí Ọlọ́run wa. N kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa gbé Ọlọ́run ga, a máa yin Ọlọ́run lógo, a máa fi ọpẹ́ fún, a máa kó ẹ̀bẹ̀ wa wá sí iwájú rẹ̀. Ọlọ́run ìyanu, Ọlọ́run tó wà bákan náà, Ọlọ́run lánàá, lónìí àti títí ayé, yóò máa gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa lónìí, yóò sì wà pẹ̀lú wa. Ṣíwájú ohun gbogbo, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. Ohunkóhun tí a bá ń ṣe, ẹ jẹ́ kí a fi sílẹ̀ láti bá Ọlọ́run rìn, láti gbé Ọlọ́run ga, láti fi ògo fún orúkọ mímọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Orúkọ Jésù, ní orúkọ Jésù, bàbá gbé yín ga o, a yìn yín lógo, torí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa, ẹ jẹ́ bàbá fún wa. A dúpẹ́ àkókò yìí, a dúpẹ́ pé ẹ fún wa ní àlàáfíà pípé, a dúpẹ́ pé ẹ dá wa sí títí di àkókò yìí. Bàbá ẹ gbọ́ ọpẹ́ wa o, Jésù ẹ gbà yín wa, ohun yìí nínú àánú yín láti tún jẹ́ kí a jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu lónìí. Bàbá ẹ wá gbọ́ ọpẹ́ wa, Jésù ẹ gbà yín wa. Mo fi gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ wa lábẹ́ ètò wákàtí ìyanu yìí ní wákàtí yìí, mo fi wọ́n lé yín lọ́wọ́. Bàbá ẹ gbàkóso ayé wọn. Bàbá, ohun tó lè jẹ́ ẹ̀bẹ̀ nínú ayé wọn, ohun tó lè máa dùn ọkàn wọn, ní orúkọ Jésù, bàbá ẹ wá dáhùn sí. Alágbára ẹ dáhùn sí. Bàbá ẹ mú wọn tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wọn, ẹ mú wọn tẹ̀síwájú. Lónìí yìí, ẹ wá jẹ́ alága lórí ètò yìí. Agbára ẹ̀mí yín ẹ sọ̀kalẹ̀ sáàrin wa, ẹ wà pẹ̀lú wa o. Ẹ̀yin níbi tí ẹ̀yin méjì àbí mẹ́ta bá wà, níbẹ̀ ni ẹ̀yin yóò wà. Ẹ̀yin ó sì gbọ́ àdúrà wọn. Bàbá ẹ wá gbọ́ àdúrà wa lónìí, ẹ wá yà wá lẹ́nu. Lópin ohun gbogbo, ká lè máa yìn lógo, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Mo fi àkókò yìí kí àwa tí à ń gbọ́ ètò wákàtí ìyanu fún ìgbà àkọ́kọ́. Mo fi ń kí wa káàbọ̀ sórí ètò náà. Ètò wákàtí ìyanu ó jẹ́ ètò tí Ọlọ́run dídì gbé kalẹ̀ láti máa bu ọlá fún, láti máa fi ìyìn fún, láti máa gbé orúkọ rẹ̀ ga, àti láti máa yà wá lẹ́nu. Lónìí, tí ó ń ṣe ọjọ́ àkọ́kọ́, a rí pé ètò wákàtí ìyanu ó máa ń wáyé ní ọjọ́ méjì ní àárín ọ̀sẹ̀, ní ọjọ́ Sátidé àti ní ọjọ́ Sunday.
ní ọjọ́ sátidé àwọn tó wà ní ìlú Amẹ́ríkà wọ́n máa gbọ́ ètò wákàtí ìyanu ní Central Time ní aago 10, àwọn tó wà ní Eastern Time ní aago 11. ní ọjọ́ sátidé kan náà ní aago 4 ní ìrọ̀lẹ́ ni à ń gbọ́ ètò wákàtí ìyanu ní London àti ní Nàìjíríà. ètò wákàtí ìyanu ó máa ń ní àtúntẹ̀ rẹ̀ máa ń wáyé ní ọjọ́ Sunday ní dédé àkókò kan náà, yẹn ní àwọn tó wà ní Amẹ́ríkà Central Time aago 10, Eastern Time aago 11. àwọn tó wà ní Nàìjíríà àti ní London àtúntẹ̀ ètò wákàtí ìyanu máa ń wáyé ní ọjọ́ Sunday ní aago 4 ìrọ̀lẹ́. Káàkiri àgbáyé òní a máa ń gbọ́ ètò wákàtí ìyanu, ṣùgbọ́n a tètè dárúkọ àwọn ibi tí a ti ń gbọ́ ètò yìí jù. Tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu ní àwọn àkókò tí a ti sọ fún wa, nọ́mbà tí a ó tẹ̀ òní 857-232-0137 857-232-0137. àwa tí a ò bá sí l'Amẹ́ríkà a ó fi code number ìlú tí a wà síwájú 857-232-0137. àwọn ọ̀nà tí a fi lè gbọ́ ètò wákàtí ìyanu àbí tí a fi lè já sí orí DNC radio, a lè lo iPad wa, a lè lo tablet wa, a lè lo smartphone wa, a lè lo íńtánẹ́ẹ̀tì wa. lórí íńtánẹ́ẹ̀tì ìyẹn ẹ̀rọ ayélujára a ó tẹ www.distinctradio.com. a lè wò wá lórí, a lè darapọ̀ mọ́ wa lórí Facebook. bákan náà ni a ní àǹfààní àwọn ètò wákàtí ìyanu tí a ti ṣe kọjá, a ní àǹfààní láti gbọ́ wọn, àwọn episode tí a ti ṣe kọjá. tí a bá lọ sórí YouTube a ó fi wákàtí ìyanu láti ẹnu Gideon Òjó a ó fi sí orí rẹ̀, a ó sì máa gbọ́ àwọn episode tí a ti ṣe kọjá. Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́. bákan náà ń fẹ́ àwọn olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. tí a bá fẹ́ rí ẹni tí ó fẹ́ ṣe olùgbọ̀wọ́ ètò wákàtí ìyanu, ẹ jẹ́ kí a kàn sí wa. owó kékeré òun ni àwọn olóòtú ètò wákàtí ìyanu yóò gbà lọ́wọ́ wa. lónìí a máa tẹ̀síwájú láti bá Ọlọ́run rìn, a máa bá Ọlọ́run rìn. a rí pé kò sí ohun tí a lè ṣe jù kí a bá Ọlọ́run rìn lọ. orí ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò lénìí tí a ó sì máa gbàdúrà lé lórí òun ni mú mi tẹ̀síwájú Olúwa, mú mi tẹ̀síwájú Olúwa. a rí pé gẹ́gẹ́ bí ènìyàn a nílò láti tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa, nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, nínú ìrìn àjò ìgbéyàwó wa, nínú ìrìn àjò iṣẹ́ wa. a ò nílò láti dúró sójú kan náà gẹ́gẹ́ bí omi adágún. Ọlọ́run fẹ́ kí a tẹ̀síwájú. ọ̀nà wo la fi lè tẹ̀síwájú? kí ni àwọn ohun tí a ní láti ṣe láti tẹ̀síwájú tí a ò ní wà lójú kan náà? Ọlọ́run ń retí ìtẹ̀síwájú wa ní ojoojúmọ́. òun ni a máa sọ̀rọ̀ rẹ̀ tí a ó sì máa gba àdúrà lé lórí lénìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. a ò ní dàbí omi adágún, a ó tẹ̀síwájú, a ó ní gbéga ní gbogbo ọ̀nà wa, lẹ́nu iṣẹ́ wa, lẹ́nu òwò wa. Ọlọ́run yóò mú wa tẹ̀síwájú. agbára ìtẹ̀síwájú Ọlọ́run yóò gbé wọ̀ wá. nígbà tí a bá padà dé, a ó máa tẹ̀síwájú lórí kókó ọ̀rọ̀ yìí àti àdúrà wa. ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn náà. Ọba ìyanu, ẹ ṣé Olúọ̀run o, ẹ ṣé Ọlọ́run ayọ̀, ọba tó ṣẹkún ayé mi dẹ̀rín. ẹ má ṣé Olúọ̀run o, ẹ ṣé Ọlọ́run ìyanu. mo wo bí mo ṣe bẹ̀rẹ̀, mo wo bí tí mo bá dé, mo dúpẹ́ ibi tí mo ṣì ń lọ. ẹ ṣé àkọ́kọ́ àti ọba ìyanu. ẹ má ṣé Olúọ̀run o.
ẹ̀yin lọ́ba tó ra mí padà lọ́wọ́ àtúndìdá máa fi ọpẹ́ fún olúwa torí tó ṣe torí tí àánú rẹ̀ dúró láéláé máa kọrin sí orúkọ rẹ̀ torí tó ṣe torí tí àánú rẹ̀ dúró láéláé ọwọ́ àwòwò Elédùmarè ọba aláṣẹ ọ̀run mọ́ òṣèbà rẹ̀ ìwọ lọ́ba tí ò jẹ́ kára yóò fẹ́ gbá fún mi lóúnjẹ jẹ ọba tẹ́nìkan dìbò yan kó tó jókòó lórí ìtẹ́ ọ̀kan ṣoṣo àrùnkáyé tó ràn àtòṣù wá forí ìbalẹ̀ fún ẹ̀bùn adé ọba rẹ̀ wá iṣẹ́ lọ́ba àwọn ọba ṣèbí wọ ní balógun ńlá ìrànlọ́wọ́ aláìlẹ́nìyàn ọba ìyanu tó bá mi wá solution sọ̀rọ̀ ayé mi impossibility táyé ń wẹ̀ sọ́dún tó possible fún mi. Father, I worship you, Lord. Impossibility ṣe bẹ́yìn ló jẹ́ ó possible ohun tẹ́ ṣe láyé mi bó ṣe nìyàn ni wọ́n á fi ṣèrègùn ibi táyé lè rò pé mi ò lè dé lógún ọdún mo lọ mọ́ wọn lára ìgbéjà Ọlọ́run ti gbogbo mo dúpẹ́ mo pé mi wá Ọlọ́run rẹ̀ torí pé ẹni tó ti kú ṣe báwọn náà ló ti tán fún àwa táwa láàyè ó yẹ ká fi ìyìn f'Olúwa èmi erùpẹ̀ tó dá láwòrán ara rẹ̀ nínú mo lè ka nínú oore rẹ̀. Ọlọ́run ẹlẹ́dá wa ọmọládé àlàáfíà ìwọ nìkan lọ́pẹ́ tọ́ sí Ọlọ́run ológo jùlọ ọ̀pọ̀ lájọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí wọ́n ti ṣàkó lọ Olúwa ògbélé nìkan dúpẹ́ oore rẹ̀ mo dúpẹ́ o bàbá èmi mo pẹ́ wá mi wá ọ̀run lórí ọ̀fẹ́ èmi táráyé ti rògbìn torí ẹni tó ti kú ṣe báwọn náà ló ti tán àwọn náà ló ti tán fún wọn lọ́nà àwọn táwọn láyé ó yẹ ká fi Olúwa èmi erùpẹ̀ tó dá láwòrán ara rẹ̀ mélòó mo lè kà nínú oore rẹ̀. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fúnre tẹ́ ṣe fún mi. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, fúnre tẹ́ ṣe fún mi. Bàbá. Ayé ṣe fẹ́ mú mi kọ́ Báyìí ṣe fẹ́ kúrò rí. báyìí ọ̀rọ̀ kan. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bòde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè gbé. mo kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu tó ń wáyé láti Distinct Radio ní ìlú Dallas láti Amẹ́ríkà orúkọ mi ni Gideon Òjó abala ọpẹ́ òun ni a wà báyìí ìyìn àti ògo òun ló yẹ Ọlọ́run fẹ́ ọpẹ́ wa ó ń retí kí a dúpẹ́ lọ́wọ́ òun torí pé òun ni ọba òun tí ó bá wa ṣe òun ló mú wa dé ipò tí a wà òun ló fún wa ní àlàáfíà pípé
òun ló dá wa sí àti àwa àti ẹbí wa. Torí náà a máa yìn lógo ní wákàtí ọ̀wọ̀ yìí. Ta ló dàbí rẹ? Ta ló dàbí rẹ? Nínú gbogbo alágbára láyé. Ta ló dàbí rẹ, Olúwa? Ta ló dàbí rẹ, Olúwa? Ta ló dàbí rẹ, Olúwa? Nínú gbogbo alágbára láyé. Ta ló dàbí rẹ, Olúwa? Ẹ ká máa yin Ọlọ́run lógo, ẹ máa gbé e ga. Kò sẹ́ni tó dàbí Ọlọ́run, kò sẹ́ni tí a lè fi wé Ọlọ́run. Ènìyàn máa já wa kulẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kò kì í já wa kulẹ̀. A rí pé ọba tó ṣe é dúró tì ni, ọba tí a lè máa wò ni, ọba tí ó ṣe é gbọ́kànlé ni. Ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ kí a la ẹnu wa, ká máa yìn lógo, ká máa fi ọpẹ́ fún un, ká máa gbé e ga. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé e ga. Ẹ bá mi gbé e ga o, ẹ bá mi yìn bàbá. Ẹ bá mi gbé e ga o, ẹ bá mi yìn bàbá. Oníṣẹ́ ìyanu ni o, àwa máa rídìí lọ́lọ́run wa. Ẹ bá mi gbé e ga o, ẹ bá mi yìn bàbá. Oníṣẹ́ ìyanu ni o, àwa máa rídìí lọ́lọ́run wa. Ọlọ́run tá ò lè rídìí ni. Ẹ gbé e ga, ẹ yìn lógo, ẹ fi ìyìn fún. Bí gbogbo ẹnu wa kó jẹ́ kìkì ahọ́n, kò tó láti yin Ọlọ́run lógo fún oore rẹ̀ lórí wa. Oore rẹ̀ kì í ṣe nǹkan tí a lè fowó rà. Oore rẹ̀ kò sẹ́ni tó lè ṣe fún wa. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo. Ó máa ṣeun Ọlọ́run ayọ̀ o, ó máa ṣe o Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ó máa ṣe o Ọlọ́run ayọ̀ o, ó máa ṣe o Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ọlọ́run ló dá wa lọ́lá, òun ló fi ẹsẹ̀ wa sí ọ̀nà ìyè. Ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo fún ìbùkún rẹ̀ lórí wa, fún àánú rẹ̀, fún ààbò rẹ̀. Ẹ jẹ́ ká bojú ẹ̀yìn. Kì í ṣe nípa ọgbọ́n wa, kì í ṣe nípa òye wa, ṣùgbọ́n Ọlọ́run ó fi àánú rẹ̀ ó fi gbé wa ró. Ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga, ẹ máa yìn lógo, ẹ fi ọwọ̀ fún, ẹ gbé e ga ní gbogbo ọ̀nà. Ẹ máa gbé e ga, ẹ máa gbé e ga. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rí ọjọ́ òní tí kú ti pa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ó mú mi wà láyé, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rí ọjọ́ òní tí kú ti pa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú mi wà láyé, ó ṣeun o. A rí pé ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀, fún ààbò rẹ̀, fún ìbùkún rẹ̀, fún ìyanu rẹ̀, fún ọwọ́ agbára rẹ̀ ní gbogbo ọ̀nà tó fi ń dábìrà nínú ayé wa. Ẹ máa dúpẹ́, ẹ máa yìn lógo. Ọba tó ń gbọpẹ́ ni, ọba tó ń gba yìn ni. Ẹ máa dúpẹ́, ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ gbé e ga, ẹ gbé e ga. Ẹ dárúkọ àwọn ibi tí Ọlọ́run ti yà yín lẹ́nu, tó ti ṣe ìyanu nínú ayé yín. Ẹ máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọkọ ni, lórí aya ni, lórí àwọn ọmọ yín ni, lórí iṣẹ́ ni, jíjáde ni, wíwọlé ni, àlàáfíà tí Ọlọ́run fi ń fún wa, atẹ́gùn tó ń fẹ́ sí wa lára, ìbùkún ní gbogbo ọ̀nà. Ẹ máa gbé Ọlọ́run ga, ẹ máa yìn lógo. Ọba tó ń gbọpẹ́ ni. Gbọpẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa rè, sára rẹ̀ náà rè. Bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe.
gbọ́pẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa rè sára rẹ̀ náà rè, bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Ìgbà gbogbo ṣàlàyọ̀ mi, ìgbà gbogbo ṣàlàyọ̀ mi, Sátánì ló ní ìbànújẹ́ o. Ìgbà gbogbo ṣàlàyọ̀ mi, ìgbà gbogbo ṣàlàyọ̀ mi, ìgbà gbogbo ṣàlàyọ̀ mi, Sátánì ló ní ìbànújẹ́ o. Ìgbà gbogbo ṣàlàyọ̀ mi. Ẹ máa gbólúwa ga, ẹ máa yìn lógo, ẹ máa fi ọpẹ́ fún. Nígbà tí a bá ń fi ọpẹ́ fún Ọlọ́run, tí a ń fi yìn fún, tí a wà nínú ayọ̀, a rí pé inú Sátánì máa ń bàjẹ́ ni. Ẹ jẹ́ kí inú Sátánì bàjẹ́, ẹ gbé Ọlọ́run ga, ẹ yìn Ọlọ́run lógo, ẹ fi ìmoore rẹ̀ hàn nínú ayé yín. Ọpẹ́ mi kò ì tó o, ojoojúmọ́ ni n ó máa dúpẹ́. Ọpẹ́ mi kò ì tó o, ojoojúmọ́ ni n ó máa yìn bàbá. Ọpẹ́ mi kò ì tó o, ojoojúmọ́ ni n ó máa dúpẹ́. Ọpẹ́ mi kò ì tó o, ojoojúmọ́ ni n ó máa yọ̀. Ẹ máa gbé Ọlọ́run ga, ẹ máa yìn lógo, ẹ máa fi yìn fún, ẹ máa gbé e ga, ẹ gbé e ga, ẹ gbé e ga, ẹ fi yìn fún ní gbogbo ọ̀nà tó ti yà yín lẹ́nu, fún ìtọ́jú rẹ̀ nínú ayé wa. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi, Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o, ogun ayé yìí bá borí mi. Ogun ayé kò ní borí wa. Ẹ jẹ́ ká máa gbé e ga fún òdodo rẹ̀, fún ààbò rẹ̀ lórí wa, pé ó ń gbọ́ àdúrà wa. Tí a bá bojú ẹ̀yìn, tí a wo ẹ̀yìn wa, a ó rí pé ọpẹ́ ó yẹ Ọlọ́run. Ẹ ká máa dúpẹ́, ká máa yìn lógo, bó ṣeun fún gbogbo tó ń ṣe fún wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká wà láyé, ká wà láyé. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àwọn oore tó ń ṣe fún wa, tí a fojú rí, ìta àfojú rí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àlàáfíà pípé tó fi fún wa. Ẹ ká máa yìn Ọlọ́run lógo fún ìtẹ̀síwájú nínú ayé wa. Ọlọ́run ò jẹ́ ká wà bákan náà, ó mú jẹ́ ká máa tẹ̀síwájú ní gbogbo ọ̀nà wa, ó ń mú ìgbéga wá sí ọ̀nà wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká máa yìn lógo, ká máa gbé e ga. Ọlọ́run yóò gba ọpẹ́ wa, yóò gba ìyìn wa. Ọlọ́run yóò fi ọpẹ́ wa, yóò fi fún wa ní ìbùkún ńlá. Ẹ ká máa dúpẹ́, ká máa mú ọpẹ́ wa wá sí ìparí. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ọwọ́ agbára Ọlọ́run yóò dì wá mú, ọwọ́ agbára Ọlọ́run yóò dì wá mú. Bàbá, ní orúkọ Jésù, a gbé yín ga, yìn lógo. Ìwọ̀nba ọpẹ́ tá a mú wá síwájú yín ní àkókò yìí, bàbá, ẹ jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. Tí a bá rí ẹ̀ṣẹ̀ nínú ayé wa, tí ò ní jẹ́ kí àdúrà wa kí ó gbà ní wákàtí yìí, bàbá, ìwé ẹ̀ṣẹ̀ wa ẹ fà á ya, torí pé ẹ̀yin kú lórí igi Calvary nítorí tiwa. Ẹ ta ẹ̀jẹ̀ yín sílẹ̀, a jẹ yín níyà. À ń béèrè fún ẹ̀jẹ̀ náà ní àkókò yìí láti fi dáríjì wá. Bàbá wa dáríjì wá gbogbo ọ̀nà tí a ti kùnà ògo yín, tí a ò tẹ̀lé òfin yín. Bàbá, ẹ wá dáríjì wá, ẹ gbọ́pẹ́ wa, ẹ gbà yín wa, ẹ dì wá mú, ẹ tẹ̀lé wa ní gbogbo ọ̀nà wa. Àdúpẹ́pẹ́ ti gbọ́, àdúpẹ́pẹ́ ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Olúwa lógo, ọba ìyanu tó wá mi rí, mo gba gbogbo yìn ayé ká, wọ́n fi yìn àtọ́
ṣe kémi má yìn Ọlọ́run. Bàbá mi ló jẹ́ lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o, hallelujah o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o, hallelujah. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Èmi kọ́ mo ní ìbànújẹ́ o, irọ́ lẹ fi pa. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Irọ́ lẹ fi pa o, èké lẹ fi ṣe. Èmi kọ́ mo ní ìbànújẹ́ o, irọ́ lẹ fi pa. Giving glory to the Lord, he reigns. Giving glory to the Lord, he reigns. He reigns, he reigns. Giving glory to the Lord, he reigns. Hallelujah. Giving glory to the Lord, he reigns. Giving glory to the Lord, he reigns. He reigns, he reigns, he reigns. Giving glory to the Lord, he reigns. Chineke idima o, idima, idima idima idima, idima Olúwa mi dára o, dára, ó dára o, ó dára o, ó dára, ó dára. Olúwa mi dára o, dára, ó dára o, ó dára o, ó dára, ó dára o. Jẹ́ bàbá lọ́pẹ́, mo jẹ́ bàbá lọ́pẹ́ o. Ìgbà tí mo ro iṣẹ́ ìyanu bàbá láyé mi. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectioners, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. orí ètò wákàtí ìyanu òun ni a wà. orí ọ̀rọ̀ tí à ń yẹ̀wò ni mú mi tẹ̀síwájú Olúwa, tẹ̀síwájú, tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ kí a ní ìgbéga ní gbogbo ọ̀nà wa. Ọlọ́run kò fẹ́ kí a wà bákan náà. Ó fẹ́ kí a tẹ̀síwájú ní gbogbo ọ̀nà wa. Ọ̀nà ẹ̀kọ́ wa, ọ̀nà ẹbí wa, bíbá Ọlọ́run rìn lẹ́nu iṣẹ́ wa, nínú òwò wa. Ọlọ́run fẹ́ kí a tẹ̀síwájú torí Ọlọ́run fẹ́ràn wa. Ọlọ́run fẹ́ràn wa. Èrò rẹ̀ sí wa òun ni láti tẹ̀síwájú. Èrò rẹ̀ sí wa òun ni láti tẹ̀síwájú. Kò fẹ́ kí a dúró lójú kan náà. Ó fẹ́ kí a tẹ̀síwájú nínú gbogbo tí a bá ń ṣe torí pé Ọlọ́run ní èrò tí ó dára sí wa. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11 ó ní nítorí èmi mọ ìró tí mo rò sí yín li Olúwa wí, àní ìró àlàáfíà kì í ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ọlọ́run fẹ́ kí a tẹ̀síwájú. Ọ̀pọ̀ ìgbà gẹ́gẹ́ bí ènìyàn a rí ara wa ní ojú kan náà. A rí ara wa ní ojú kan náà. A rí pé a ò tẹ̀síwájú. Èyí kò yẹ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ọ̀nà wa ó yẹ kí a máa ní ìtẹ̀síwájú. Bí a bá ṣe rí lónìí bẹ́ẹ̀ kọ́ ló yẹ ká ṣe rí lọ́la. Ó yẹ kí ìtẹ̀síwájú kó bá ayé wa, kó bá ayé wa. A rí pé tí a bá wà lójú kan náà tí a ò ní ìgbéga
tí a ò yọjú bí a ṣe wà lọ, a rí pé ó yẹ kí a yẹ ara wa wò, kí a sì súnmọ́ Ọlọ́run, kí a gba àdúrà sí, torí pé iṣẹ́ Ọlọ́run ni pé kí a tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ kí ó dára fún wa ju bí a ṣe wà tẹ́lẹ̀ lọ. Torí náà tí ayé rẹ tí ó bá ṣì wà bákan náà bí ó ṣe wà bí ọdún 3-4 sẹ́yìn, o ní láti yẹ ìgbé ayé rẹ wò. Ìyẹn ni pé ayé rẹ ń padà sẹ́yìn ni, ó sì dàbí omi adágún. Kò yẹ kí á dàbí omi adágún, ó yẹ ká dàbí omi odò òwú tí ó ń ṣàn. Ìfẹ́ Ọlọ́run sú wa ni. Torí náà lónìí a ó máa gbéyẹ̀wò kí ló ń fà á tí a fi dàbí omi adágún. Àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé kí a lè ní ìtẹ̀síwájú nínú ayé wa. A rí pé ìgbà àti àkókò tí Ọlọ́run ni. Ìgbà àti àkókò yìí kò sì dúró de ènìyàn. Torí náà a ní láti bá àkókò mu, a ní láti bá ìgbà mu, a sì ní láti tẹ̀síwájú nínú gbogbo tí a bá dáwọ́lé àbí tí a bá ń ṣe. Pàápàá jùlọ ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run nínú ìsìn wa. Kí ni ẹ jẹ́ kí a tètè sáré yẹ ìwé Deuteronomy orí kìíní la ó máa yẹ̀wò. Ìwé Deuteronomy orí kìíní, a ó wá bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ 5. Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Ní ìhà ìhín Jọ́dánì ní ìlú Boamu, òun ni Mósè bẹ̀rẹ̀ sí sọ àsọyé òfin yìí wípé Olúwa Ọlọ́run wa sọ fún wa ní Hórébù pé ẹ gbé orí òkè yìí pẹ́ tó. Àwọn ọmọ ilẹ̀ Ísírẹ́lì wọ́n wà ní orí òkè Móábù, wọ́n sì wà níbẹ̀ fún ìgbà pípẹ́. Ibí yìí ni Mósè ti ń sọ iṣẹ́ tí Ọlọ́run rán pé ẹ ti gbé orí òkè yìí pẹ́ tó. Ìwọ náà níbi tí o wà, o kúrò lójú kan náà, o ti wà níbẹ̀, o ti pẹ́ tó. Àkókò tó fún ọ láti tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ kí o tẹ̀síwájú, o ò yípo padà. Ibi tó ń gbé náà ló ń gbé láìmọye ọdún, o ò gbìyànjú láti tẹ̀síwájú. Ẹ̀mí ìsìn rẹ sí Ọlọ́run kò tẹ̀síwájú. Ọlọ́run retí rẹ kó tẹ̀síwájú nílé ọkọ rẹ, láàrin ẹbí rẹ, lẹ́nu ẹ̀kọ́ rẹ, rírìn pẹ̀lú Ọlọ́run rẹ, ìsìn rẹ sí Ọlọ́run. Ọlọ́run retí kí o tẹ̀síwájú. A rí pé Mósè ń jíṣẹ́ tí Ọlọ́run rán níbí pé Ọlọ́run sọ fún wa wípé a ti pẹ́ ní orí òkè Hórébù yìí, ẹ gbé orí òkè yìí pẹ́ tó. Ẹsẹ̀ 7 ó ní ẹ yí padà kí ẹ̀yin sì mú ọ̀nà yín pọ̀n, kí ẹ sì lọ sí òkè àwọn ọmọ Ámórì àti sí gbogbo agbègbè rẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ lé orí òkè àti lé àfonífojì àti ní ìhà gúúsù àti létí òkun sí ilẹ̀ àwọn Kénáánì àti sí Lébánì dé odò ńlá ní odò Éfúrétù. A rí pé iṣẹ́ tí Mósè tó jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì ni pé wọ́n ti pẹ́ ní orí òkè yìí tó. Ọlọ́run sì ń retí wọn kí wọ́n tẹ̀síwájú. Ọlọ́run retí ìwọ náà kí o tẹ̀síwájú. Mi ò mọ ohun tí o dáwọ́lé tí o wà lójú kan náà láti ọjọ́ yìí. Àkókò tó fún ọ, òní ni ọjọ́ náà tí ìgbàlà rẹ dé, tí o ní láti tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ. Ẹ bá wo ẹsẹ̀ 8 ìwé tí a kà fún wa yẹn, a rí pé Ọlọ́run ó ń retí wọn kí wọ́n kúrò ní orí òkè tí wọ́n wà, kí wọ́n tẹ̀síwájú. Kò dá kí a dúró lójú kan náà. Ọlọ́run olùbùkún ni, ó máa ń bùkún wa lójoojúmọ́, ó sì ń retí kí a tẹ̀síwájú nínú gbogbo tí a bá ń ṣe. Bákan náà tí a bá wo ìrìn àjò àwọn Ísírẹ́lì yìí tí a ń sọ bákan náà, nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ Egypt, a rí pé Ọlọ́run mú wọn jáde kúrò ní ilẹ̀ Egypt. Ọlọ́run fẹ́ kí wọ́n tẹ̀síwájú, ó fẹ́ kí wọ́n tẹ̀síwájú. Wọ́n ti dó sí ilẹ̀ Egypt fún 400 years. Ìwọ náà ti wà lójú kan náà fún àìmọye ọdún. Ọlọ́run ń pè ọ́ lónìí, ó fẹ́ kí o tẹ̀síwájú. Ọlọ́run yan Mósè láti mú àwọn Ísírẹ́lì jáde
láti tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wọn. Inú wàhálà tí wọn náà wà lónìí, inú ìdánwò tí ó wà àbí ipò tí ó wà, mo gbàdúrà Ọlọ́run tó mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Egypt yóò mú wọn náà kúrò ní orúkọ Jésù, yóò sì mú ọ tẹ̀síwájú. Ọwọ́ agbára Ọlọ́run tó lò nígbàanì yóò wọnú ayé rẹ lọ ní àkókò yìí. Bí a ṣe ń wà lábẹ́ ètò wákàtí ìyanu, Ọlọ́run yóò yà ọ́ lẹ́nu, yóò mú ọ tẹ̀síwájú ní ipò tí ó wà. O ò ní wà bákan náà mọ́, ìtẹ̀síwájú yóò bá ayé rẹ ní orúkọ Jésù. Tí a bá wo ìwé Númérì, ìwé Numbers orí 14, a ó ka ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 4. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì kù sí Mósè àti sí Árónì. Gbogbo ìjọ sì ń wí fún un pé, àwa ìbá kúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbá kú lé aginjù yìí. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń dá Mósè àti Árónì, wọ́n ń dá wọn lẹ́bi pé ó bá ti jẹ́ ká kú sí ilẹ̀ Íjíbítì, ó bá ti jẹ́ ká kú, ìyà yìí ti pọ̀ ju. Ẹsẹ̀ 3, nítorí kíni Olúwa ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú? Àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìtẹ́, kò wá sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n tẹ̀síwájú, ṣùgbọ́n àwọn ìṣòro tó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá ń tẹ̀síwájú ó bá àwọn ọmọ Ísírẹ́lì yìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fẹ́ padà sẹ́yìn. Ẹ̀mí pípadà sẹ́yìn kò ní bá ayé rẹ ní orúkọ Jésù. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ padà sẹ́yìn. Gbogbo agbára èṣù, agbára ọ̀tá tó ń wọnú ayé rẹ, tó ń fẹ́ jẹ́ kó padà sẹ́yìn, Ọlọ́run yóò mú kúrò ní orúkọ Jésù. Ẹsẹ̀ 4, wọ́n sì wí fún ara wọn pé, ẹ jẹ́ kí ká yan olórí kí a sì padà lọ sí Egypt. Kí a padà lọ sí Egypt. O ò ní padà lọ sí Egypt ní orúkọ Jésù. Gbogbo ohun tó jẹ́ Egypt nínú ayé rẹ, ìṣòro tó ti kúrò nínú rẹ̀, èṣù ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kó padà síbẹ̀ ní orúkọ Jésù. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń dá Mósè àti Árónì, wọ́n ń dá wọn lẹ́bi, wọ́n sì ń ronú láti padà sí Íjíbítì. Nígbà náà ni Mósè àti Árónì dojú wọn bolẹ̀ níwájú gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n dojú wọn bolẹ̀, ìyẹn ni pé wọ́n rẹ ara wọn sílẹ̀, wọ́n sì fẹ́ gba àdúrà ìtẹ̀síwájú. Ìwọ náà yóò dojú rẹ bolẹ̀ lónìí. Ó gba àdúrà ìtẹ̀síwájú kí Ọlọ́run kí ó mú ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ, nínú ìrìn àjò ayé rẹ. Ẹsẹ̀ 6, àti Joshua ọmọ Núnì àti Kélábù ọmọ Jéfónù fa aṣọ wọn ya, wọ́n fa aṣọ wọn ya láti gba àdúrà. Wọ́n sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì wípé, ilẹ̀ náà tí àwa làjà láti ṣe àmì rẹ̀, ilẹ̀ náà dára gidigidi. Bí Olúwa bá fẹ́, wá jẹ́ kí ó mú wa wọ inú ìlú náà lọ, yóò sì fún wa ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. A rí pé ní ọ̀pọ̀ ìgbà ó ní a ti wà lójú kan náà, a ti làálàá kọjá, ṣùgbọ́n kù díẹ̀ ká dé ilẹ̀ ìlérí wa, a fẹ́ padà sẹ́yìn. Èṣù ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ ká padà sẹ́yìn. Agbára ìtẹ̀síwájú Ọlọ́run yóò fi fún wa, Ọlọ́run yóò fi fún wa. Ọlọ́run ń retí kí a tẹ̀síwájú, kí a tẹ̀síwájú. Bí a ṣe ń tẹ̀síwájú, Ọlọ́run yóò máa bá wa lọ, yóò máa bá wa lọ ní orúkọ Jésù. A rí pé Ọlọ́run ó pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì tẹ̀síwájú nínú ìrìn àjò wa. A rí pé nígbà tí nínú ìrìn àjò ayé wa, ohunkóhun tí a bá dáwọ́lé kò dá kí a wà lójú kan náà. Ọlọ́run retí kí a máa wo òun fún ìrànlọ́wọ́, kí a sì máa tẹ̀síwájú láì bojú ẹ̀yìn. A rí pé aya Lọ́ọ̀tì ó bojú ẹ̀yìn, ó sì di ọ̀wọ́ iyọ̀. Ọlọ́run ní jẹ́ kí a di ọ̀wọ́ iyọ̀. Ohun tó máa mú a bojú ẹ̀yìn, Ọlọ́run yóò mú kúrò nínú ayé wa. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú nínú ìrìn àjò wa, ká farada ohunkóhun, ká sì fi máa wo Jésù, torí pé òun nìkan ni a lè dúró tì, òun nìkan ló lè tọ́ ìṣòro wa, òun nìkan ló lè tọ́ ìṣòro wa. Ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù. Kí ló pè fún láti tẹ̀síwájú? Àwọn tí ó pè fún ni pé Ọlọ́run ní àwọn àkókò mìíràn tí Ọlọ́run fẹ́ kí a tẹ̀síwájú, àwọn ìṣòro ó lè máa wáyé, àwọn ìdíwọ́ ó lè máa wáyé, àwọn ìfàsẹ́yìn ó lè máa wáyé, àwọn bíi ìrẹ̀wẹ̀sì ó lè máa wáyé. Àwọn tó pè fún wò ni fún wa láti tẹ̀síwájú, láti máa gbàdúrà sí Ọlọ́run,
àti láti máa wo Ọlọ́run pé òun ni ó lè bá wa ṣe. Ká má ṣe gbìyànjú láti padà sẹ́yìn, ká má padà lọ sí Egypt. Nígbà tí a bá wà nínú ìṣòro báyìí, tí àti tẹ̀síwájú kò bá sí fún wa, Ọlọ́run nìkan la lè máa wò. A ó sì ní lọ́kàn yìí pé ohun tí ó dára ó wà níwájú. Torí náà a ní láti tẹ̀síwájú, a ní láti tẹ̀síwájú. Ìṣòro tí a lè wà yẹn fún ìgbà díẹ̀ ni, wàhálà tí a lè wà nínú rẹ̀ yẹn èṣù ló gbé wá fún ìgbà díẹ̀ ni. Ó yẹ ká tẹ̀síwájú. Nǹkan tí Mósè àti Áárónì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nìyí. A ò lè padà lọ sí Egypt. Gbogbo wàhálà yìí, gbogbo ìdààmú yìí fún ìgbà díẹ̀ ni. Ohun tó lè kó máa kojú rẹ̀, wàhálà tó lè wà nínú rẹ̀ fún ìgbà díẹ̀ ni. Tẹ̀síwájú, òun ni Ọlọ́run sọ. Tẹ̀síwájú. Òun wá aya ni, ò tí rí aya. Òun wá ọkọ rere ni, ò tí rí ọkọ rere. Òun wá ọmọ ni, ò tí rí ọmọ. Òun wá owó láti fi ṣe iṣẹ́ ìrere, ò tí rí. Ohunkóhun tó òun fẹ́ rin ìrìn àjò ni, òun wá ìwé ìgbélú, ò tí rí. Tẹ̀síwájú, máa wo Jésù, máa gbàdúrà sí, má ṣe padà sẹ́yìn. Nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní kùn, tí à ń pe Ọlọ́run ní wèrè, à ń padà sẹ́yìn ni. Tàbí tí a bá kọ Ọlọ́run sílẹ̀, à ń padà sẹ́yìn ni. Ṣùgbọ́n tí a bá dúró ti Ọlọ́run, tí à ń gbàdúrà sí, tí a gbọ́ ọkàn wálé, tí à ń gbọ́rọ̀ sí ọ̀rọ̀ rẹ̀, tí à ń ka ìwé rẹ̀, tí à ń gbàdúrà sí, a rí pé à ń tẹ̀síwájú ni. Ọlọ́run tó ń gbàdúrà nírú àkókò bẹ́ẹ̀ yóò gbọ́ àdúrà wa, yóò sì wà pẹ̀lú wa ní orúkọ Jésù. A rí pé nínú ìrìn àjò wa nínú ayé yìí, a ní láti tẹ̀síwájú. Àyàfi tí a bá ṣe débi àmì. Ìgbà wo la fẹ́ ṣe débi àmì? Tí a bá fi ọ̀run ṣe èrè jẹ, ìgbà yẹn la ṣe débi àmì. A ò gbọdọ̀ bojú ẹ̀yìn ní ṣíṣe rere, ní sísìn Ọlọ́run, ní gbígbé orúkọ rẹ̀ ga. A ní láti tẹ̀síwájú, a ní láti tẹ̀síwájú. A rí pé ó pè fún láti kúrò ní ipò tí ó dára tí a wà, àbí ibi tí a fọkàn balẹ̀ sí, láti tẹ̀síwájú. Àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà ní Egypt, wọ́n ti rò pé Egypt yẹn ló dára jù. Wọn ò ṣetán láti kúrò ní ipò tí wọ́n wà. Ṣùgbọ́n Ọlọ́run ní wọ́n láti tẹ̀síwájú. A rí pé ohun tí ó dára ó wà ní iwájú. Ohun tí ó dára ó wà ní iwájú. Tí a bá lè tẹ̀síwájú, Ọlọ́run yóò fún wa ní agbára ìtẹ̀síwájú. Gbìyànjú láti tẹ̀síwájú. A rí pé láti tẹ̀síwájú ó pè fún oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run àti agbára Ọlọ́run. Torí náà tí a bá fẹ́ tẹ̀síwájú, a ní láti pe agbára Ọlọ́run sínú ayé wa. A ní láti máa gbàdúrà sí, a ní láti máa wò ó, a ní láti gbé ọkàn wa lé. Òun nìkan ni ó lè bá wa ṣe. Agbára láti tẹ̀síwájú Ọlọ́run yóò fi fún wa, yóò sì dì wá mú ní orúkọ Jésù Kristi Olúwa wa. ṣe mí lóore ìwà láyé o. Ó rẹ àwọn ọ̀tá tí oníbẹ̀rù rẹ̀ sílẹ̀. Òṣèré mẹ́lẹ̀ gbàgbé nínú ayé mi, èmi ò jẹ́ gbàgbé rẹ̀ o Ọlọ́run. Ó gbé mi lékè, èmi yóò yìnyán o bàbá. Bàbá bàbá o. Olúwa ìwọ ni Ọlọ́run mi. Ayérayé mo gbé ọ̀gá. Èmi ó gbé ọ̀gá, òun ó yin orúkọ rẹ̀. Ọba ńlá, ọba ńlá. Nítorí tí ó ṣe ohun ìyanu. Ó ṣe ohun ìyanu fún mi. Agbára tálákà kò kú. Ìwọ ló bá mi ṣe tọ́jọ́ mi lójú o bàbá. Olùfẹsẹ̀
ṣàánú fún. Kò sóhun tí mo ní tó lè ra gbogbo tó fi ta mí lọ́rẹ. Òyìnbó ọ̀rẹ́ mi ò lè yan tán títí ayérayé. Ọba tó fi mí yà wọ́n lẹ́nu ó kì í. A ò ṣe bàbá mi ò ṣe, èmi kò lẹ́yìn ọ̀tàn o. Òkúta táwọn ọmọ lè kọ sílẹ̀, pàtàkì ìpìlẹ̀. Iṣẹ́ Olúwa lẹ́yìn o, ó ṣe ó Jésù ó ṣe. A ò ṣe bàbá mi ò ṣe, ó ṣe. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòye tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. mú mi tẹ̀síwájú olúwa olúwa mú mi tẹ̀síwájú. Agbára ìtẹ̀síwájú ọlọ́run yóò gbé wọ̀ wá. Agbára tó ń bojú ẹ̀yìn àbágbára tó ń dúró lójú kan náà tí ò ní ìtẹ̀síwájú yóò kúrò nínú ayé wa. Ọlọ́run yóò mú wa tẹ̀síwájú ní gbogbo ọ̀nà wa, nínú ẹbí wa, lọ́nà ẹ̀kọ́ wa, ní gbogbo ohun tí a dáwọ́lé, ní ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run, ìrìn àjò wa láti jọba pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run yóò mú wa tẹ̀síwájú. Gbogbo tó mú ènìyàn bojú ẹ̀yìn Ọlọ́run yóò mú kúrò nínú ayé wa. Ẹ máa tẹ̀síwájú Kristẹni ológun, máa tẹjú mọ́ Jésù, ó ń bẹ níwájú. Kristi Olúwa ni balógun wa, wo àsíá rẹ̀ wà níwájú ogun. Ẹ máa tẹ̀síwájú Kristẹni ológun, ṣàtẹ̀jú mọ́ Jésù tó ń bẹ níwájú. Jésù ni balógun wa, ó wà níwájú. Ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú. Ẹ ká máa tẹ̀síwájú. Gbogbo tí a bá ti dáwọ́lé Ọlọ́run ń retí kí a tẹ̀síwájú. Ọlọ́run kò dá wa láti wà nínú wàhálà. Ọlọ́run kò dá wa láti wà lójú kan náà. Gbogbo ohun tí a nílò gẹ́gẹ́ bí ènìyàn ni Ọlọ́run ti fi fún wa. Kì í ṣe nípa agbára wa la fi lè tẹ̀síwájú. Ohun kan tí a ń láti dìmú nínú ẹ̀kọ́ tòní nìyí. Títẹ̀síwájú kì í ṣe nípa agbára wa. Ọlọ́run dá wa, ó sì ń retí kí a béèrè lọ́wọ́ òun ọ̀nà tí a fi lè tẹ̀síwájú. Ká gba àdúrà sí òun, ká sì gbọ́kànlé òun wípé òun ni òun yóò jẹ́ ká tẹ̀síwájú. Ṣùgbọ́n ọ̀gbọ̀ ìgbà àwa ènìyàn a máa ń gbọ́kànlé ọgbọ́n wa, a máa ń gbọ́kànlé òye wa, a máa ń gbọ́kànlé ẹ̀kọ́ tí a ti kọ́ láti tẹ̀síwájú, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a gbé ọkàn wa lé Ọlọ́run. Ẹ ká tẹjú mọ́ Jésù, òun kan lálẹ́ képè tó lè mú wa tẹ̀síwájú. Tí a bá gbára lé agbára wa àbí ọgbọ́n wa àbí ẹ̀kọ́ tí a ti kọ́, a ò lè tẹ̀síwájú. Ọlọ́run nìkan lálẹ́ képè tó lè mú wa tẹ̀síwájú. Ní àkókò yìí a máa ké pe Ọlọ́run, a máa gbàdúrà sí Ọlọ́run fún ìtẹ̀síwájú, pé Ọlọ́run tó mú ní tẹ̀síwájú kó wá mú wa tẹ̀síwájú. A máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ kí a máa gbàdúrà sí Ọlọ́run
tí a bá wo ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14, ó ní kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ná tàbí mo ti di pípé, ṣùgbọ́n èmi ń lépa ìṣó bí ọwọ́ mi yóò ṣe lè tẹ èrè náà, torí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá. Ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ná, ṣùgbọ́n ohun kan lè èmi ń ṣe. Èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà níwájú. A rí pé ọ̀rọ̀ Paul ní eléyìí, gẹ́gẹ́ bí Paul bó ṣe gbìyànjú nínú iṣẹ́ ìrere Jésù Kristi, síbẹ̀ ó ń sọ pẹ̀lú ìdánilójú pé ọwọ́ òun ò tíì tẹ̀, òun tẹ̀síwájú. Torí náà àwa náà a ní láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìgbàgbọ́ wa, a ní láti tẹ̀síwájú. A ò gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá, rẹ̀ kí èṣù kó mú wàhálà àbí ìdààmú wá sí ọ̀nà wa tí a ó fi padà, tí a ó fi ṣe ìjọba ọ̀run ṣèrè jẹ. A ní láti tẹ̀síwájú. Ìwọ tí ò ń ṣe rere, má jẹ́ kó rẹ̀ nínú ṣíṣe rere. Tẹ̀síwájú nínú ṣíṣe rere. Tẹ̀síwájú nínú ṣíṣe rere. Má jẹ́ kó rẹ̀. Ìwọ tí ó wà ní ọ̀nà ẹ̀kọ́, ò ní ìjákulẹ̀, tẹ̀síwájú. Ìwọ tí ò ń retí Ọlọ́run, ò ń retí ohun kan lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run kò tíì ṣe, má bojú wẹ̀yìn. Ṣáà gbọ́kàn rẹ lé Ọlọ́run. Tẹ̀síwájú ni Ọlọ́run fẹ́, l'Ọlọ́run sọ. Nígbà títẹ̀síwájú, ó dé ilẹ̀ ìlérí rẹ̀. Ọlọ́run yóò mú ọ débẹ̀, torí èrò rẹ̀ sí wa ni láti tẹ̀síwájú. Èrò rẹ̀ ní sí wa ni láti gbé wa ga. Èrò rẹ̀ sí wa ni láti jẹ́ kí a ṣe àṣeyọrí. Tó bá fẹ́ ṣe àṣeyọrí, o ní láti wà lójú kan náà, o ní láti tẹ̀síwájú, o ní láti tẹra mọ́ àdúrà rẹ, o ní láti tẹra mọ́ sísúnmọ́ Ọlọ́run, o ní láti tẹra mọ́ kíka ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ní àkókò yìí a máa gba àdúrà sí Ọlọ́run. Kókó àdúrà wa kò ní pọ̀ ní wákàtí yìí. Àwọn àdúrà tí a máa sọ yìí, òun ni a máa gbà láti èní títí di ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, Olúwa mú mi tẹ̀síwájú. Ẹ jẹ́ kí a pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún Ọlọ́run, ìwọ Ọlọ́run, mo gbé ọkàn mi lé ọ. Ìwọ ló lè mú mi tẹ̀síwájú. Bàbá, mú mi tẹ̀síwájú nínú ìrìn àjò ayé mi. Mú mi tẹ̀síwájú. Mi ì fẹ́ dàbí omi adágún, mo fẹ́ dàbí omi odò tó ń ṣàn. Mú mi ṣàn, mú mi gbé mi ga, mú mi tẹ̀síwájú. Máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀. Mú mi tẹ̀síwájú. Sọ fún Ọlọ́run, tí a bá rí ohunkóhun tó ń fà mí dúró sójú kan náà, àbí tó ń fẹ́ kí n bá bojú ẹ̀yìn, bàbá mú kúrò ní ọ̀nà mi. Bàbá mú kúrò ní ọ̀nà mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run. Mú mi tẹ̀síwájú. Sọ fún Ọlọ́run, mo ṣe ń retí rẹ fún àwọn ìyanu èyí tí mo ti gba àdúrà lé lórí. Bàbá, má yẹ kí n padà sẹ́yìn. Má yẹ kí n padà sẹ́yìn. Mú mi tẹ̀síwájú. Jẹ́ kí n máa wò ọ́, torí pé ìwọ nìkan ni o lè ṣe. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gba àdúrà yìí sí Ọlọ́run pé ìwọ lọba tó ń mú ní tẹ̀síwájú. Gbogbo èrò láti máa rò pé èmi ni mo lè ṣe fúnra mi, mú kúrò nínú ayé mi. Fún mi ní èrò yìí pé ẹ̀yin lẹ lè ṣe, torí pé ẹ̀yin lẹ lè ṣe. Gbogbo èrò ara tí mo ti ń gbé ọkàn lé ara mi pé fún ara mi ni wọ́n tẹ̀síwájú, mú kúrò nínú ayé mi. Jẹ́ n gbọ́kàn mi lé yín. Jẹ́ n gbé ìgbésẹ̀ láti tẹ̀síwájú. Jẹ́ n tẹ̀síwájú nínú ìrìn àjò ayé mi, nínú ìrìn àjò ìsìn mi, nínú ìrìn àjò ìgbàgbọ́ mi. Bàbá, ràn mí lọ́wọ́. Jẹ́ n tẹ̀síwájú. Má jẹ́ n dúró lójú kan náà mọ́. Gbogbo nǹkan tó ń fà mí sẹ́yìn, mú kúrò nínú ayé mi. Máa gbàdúrà sí Ọlọ́run. Máa gbàdúrà yìí sí Ọlọ́run. Béèrè fún ìgbéga lọ́wọ́ Ọlọ́run, kí Ọlọ́run kó gbé ọ ga ní gbogbo ọ̀nà rẹ, kó sì jẹ́ kí o tẹ̀síwájú. Béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run òun lọ́ba tó ń fi àánú fi fúnni. Máa béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Tí o bá rí àánú Ọlọ́run, ó tẹ̀síwájú. Àrí pé àánú Ọlọ́run ló mú ènìyàn tẹ̀síwájú. Béèrè fún ojú rere Ọlọ́run, pé ojú rere rẹ fi wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí kí n lè tẹ̀síwájú. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gba àdúrà ìtẹ̀síwájú
lórí ohun gbogbo tó dáwọ́lé. Ìwọ ló mọ ohun tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìtẹ̀síwájú nílé ọkọ, ìtẹ̀síwájú nínú ẹbí, ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ, ìtẹ̀síwájú pẹ̀lú ẹ̀mí ìsìn rẹ sí Ọlọ́run, ìtẹ̀síwájú nínú ìrìn àjò ayé rẹ, lẹ́nu iṣẹ́ rẹ. À ń wá ìwé ìgbélù. Ìwé ìgbélù yóò jẹ́ kó o wà lójú kan náà. Gbogbo ohun tó yẹ kó o ṣe ò lè ṣe. Béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kó fi àánú rẹ̀ kó fi gbé ẹ dúró. Máa béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Kí Ọlọ́run kó ṣàánú fún ọ, kó mú ọ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé rẹ. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀, yóò wà pẹ̀lú rẹ, yóò mú ọ tẹ̀síwájú. Ọlọ́run tó ń gbàdúrà yóò gbàdúrà rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bàbá wa ọ̀run, a gbé yín ga o fún wákàtí yìí, torí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa, torí pé ẹ jẹ́ ọba tó ń gbàdúrà. Mo fi gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ ètò yìí, tí wọ́n ń ṣe àmì, tí wọ́n sì ń gbàdúrà, mo fi wọ́n lé yín lọ́wọ́. Bàbá, ẹ wá gbàdúrà wọn. Bàbá, ẹ̀mí ìtẹ̀síwájú, bàbá, ẹ gbé wọ ẹnìkọ̀ọ̀kan. Bàbá, agbára láti tẹ̀síwájú, ẹ gbé wọ̀ wá. Bàbá, tí a bá rí ohun kọ̀sẹ̀ kan tí kò jẹ́ kí ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n lè tẹ̀síwájú, bàbá, ẹ wá fà á tu. Gbogbo ohun tí èṣù ti gbìn sínú ayé wọn tí kò jẹ́ kí wọ́n tẹ̀síwájú, bàbá, ẹ fà á tu. Agbára ẹ̀mí mímọ́ tó mú ní tẹ̀síwájú, bàbá, ẹ gbé wọ̀ wọ́n. Bàbá, nínú ìdáwọ́lé wọn gbogbo, ẹ mú wọn tẹ̀síwájú, ẹ yà wọ́n lẹ́nu. Agbára ńlá, agbára tó mú ní ga, agbára ìbùkún, agbára ìyanu, agbára tẹ̀síwájú, ẹ gbé wọ kọ̀ọ̀kan. Àdúpẹ́pẹ́ ẹ ti gbọ́, àdúpẹ́pẹ́ ẹ ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àdúrà àti ẹ̀yin olólùfẹ́ ètò wákàtí ìyanu fún ètò tòní. Ọlọ́run tó ń gbàdúrà yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a túbọ̀ máa gbàdúrà sí Ọlọ́run, ká máa bá Ọlọ́run pàdé ní àkókò tí ó dára àti àkókò tí ó wà àti àkókò tí kò wọ̀, lẹ́nu iṣẹ́ ni, lẹ́nu òwò wa, nínú ilé wa. Ẹ jẹ́ ká máa rántí Ọlọ́run, ká sì máa gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run jẹ́ ọba tí ó ń gbàdúrà. Àdúrà kò kí ń pọ̀ jù, bẹ́ẹ̀ ni àdúrà kò kí ń expire. Nítorí náà jẹ́ ká máa gbàdúrà sí Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní. A gbé e ga fún gbogbo ohun tí ó ṣe fún wa. Ìyanu rẹ̀ yóò túnbọ̀ máa wá sínú ayé wa. Tá bá fẹ́ rí àwọn tó fẹ́ ṣe olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu, ẹ jẹ́ kí a pe nọ́mbà yìí 203-275-7120. Ní ọjọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà, ẹ jẹ́ kí a pàdé. Àwa tí a wà ní Amẹ́ríkà, Central Time aago 10, Eastern Time aago 11, ní Nàìjíríà ní ọjọ́ Sátidé aago 4 ní ìrọ̀lẹ́, ní London aago 4 ní ìrọ̀lẹ́ ní ọjọ́ Sátidé. Bákan náà, àtúntẹ̀ ètò wákàtí ìyanu máa ń wáyé ní ọjọ́ Sunday ní dédé àkókò kan náà tí a ti sọ. Bákan náà ni mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò, ọ̀gbẹ́ni KC Badru. Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ o, àti gbogbo àwọn tó wà lórí ẹ́ńjìn wa, àwọn elétò ètò gbogbo. Ọlọ́run yóò dúró tì yín. Ayọ̀ àti àlàáfíà òun ni a ó fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú wa, ọwọ́ agbára rẹ̀ kò ní fi wá sílẹ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Mósè o. Ògo fún Ọlọ́run Mósè.
o.